Òní ni a lọ fún Ọ̀yábí Ààrẹ Ọ̀nà Kakanfò kẹta tilẹ̀ káàárọ̀ oòjíire ní oúnjẹ èyí tí à ń pè ní àlọ́bọ̀ Ọ̀yábí pẹ̀lú àgbò tá a sì fún alálẹ̀ ní ewúrẹ́. Ẹ jẹ́ ká tẹ̀síwájú ká wo fídíò yìí látòkè délẹ̀ ká wo àlàyé tí ọba ajé ṣe ní ìkẹyìn àti bí a ṣe ṣe ìrìn àjò láti ìlú Èkó sí Igbó Alálẹ̀. Ìṣe ìgbéra ní Èkó báyìí ni mo lọ sí Igbó Alálẹ̀, so ọ̀nà express Badagry ni mo wà báyìí. So tí ẹ bá wò ẹ máa rí pé ìdájí ni mo fi ń lọ kí sálẹ̀ o, ìdájí ni mo fi ń lọ títí nǹkan bí 40 minutes or 50 minutes ó yẹ kí lè dé Badagry kẹtọ́ wá ṣe wà mú ọ̀nà border side Owódé Àpà ní Farasinmi níbi tí Igbó Alálẹ̀ wà. A máa gbọ́lẹ̀ tí mọ́ díẹ̀, so mo ti fẹ́ dé Badagry láti fi máa lọ sí Igbó Alálẹ̀. Àwọn gbọ́dọ̀ pé mẹ́tírì ẹ̀ nọ́mbà ní ọ̀dà side nìyẹn, so àwọn yẹn lọ mẹ́tírì sí Badagry ní àwọn àbáyé ní roundabout Badagry. So we have so many things àwọn gba area yìí ni, so this way is Badagry way. Again, I don't put Seme border, Seme going. I don't put Seme. So this is the way to Seme. So now, we go to border side. Níbi tí Ọ̀yábí tó wọlé sí ní Owódé Àpà. Border méjì ní border Seme. And then ní border Owódé. So the person more we bridge. Níbi tí ilẹ̀ ti mọ́ díẹ̀. Àwọn checking point lóríṣiríṣi. Ọ̀nà Owódé Àpà afẹ́gbà pọ̀ ọ̀nà Seme yìí, ọ̀nà yìí Seme ní ọ̀nà yìí. So tí bá wọ ọmọ yìí pé ẹ máa gbá tí ń súnmọ́ border side ìjọba tí àwọn checking point tó ń check àwọn kìíní. So bridge tó máa ń pè ní bridge Gbàjì òun ni láti gùn báyẹn. So bridge yìí ni ó separate lópin Republic of Nigeria tẹ́lẹ̀ ó tó wá di wípé àwọn amúlẹ̀ Nàìjíríà lọ sí odidi sáré ibi Seme tó wà nísìn gbogbo bẹ̀yẹn títí wá ibi omi yìí òun ló pín ìlú méjì Nigeria Benin Republic. Lẹ́gbẹ́ tẹ́lẹ̀ bá ṣe wà báyìí sí àwọn Nàìjíríà bá jẹ́ pọ̀ sómi àti pọ́sí ìlú pẹ̀lú bó ṣe wà ní those days nìyẹn. But through the pond àti ìkejì ni wọ́n make adjustment ní time yẹn. So adjustment tí wọ́n make ní time yẹn òun ló fà tí bíbá ìfi wà ní Nàìjíríà if not under àgbàṣe ní Republic of Benin ní Port Novo nìyẹn tó wà gẹ́gẹ́ bó ṣe wà tẹ́lẹ̀. So nísìn bridge yẹn náà kò yìí báwo ni bridge yẹn náà kò yìí omi wà ní ọjọ́ ìsà ní ìgbẹ̀yẹn. So wọ́n ti sọ̀rọ̀ lórí bridge yìí báyìí nísìn ẹ báyìí pé mo yí trafficate wọ́n yẹn sọ̀rọ̀ báyìí lámọ̀ yà sí Owódé Àpà straight down òun ni Seme border area. Àwọn trafficate báyìí láti yà sí ọ̀nà Owódé Àpà. So straight yìí ni Seme ibi tí mo ń yà sí òun ni Owódé Àpà. So báyìí sì à ń lọ sí Owódé Àpà ní border side nìyẹn. So ọ̀nà yẹn ò dá o ẹ máa rí níwájú bó kò dá. Báwo báyìí máa rí pé ilẹ̀ ti mọ́ díẹ̀díẹ̀. Ìlú Àpà ni adé yìí tí wọ́n ń pè ní Àpà tí wọ́n fi ń pè ní Owódé Àpà. Tẹ́ bá ti wo act 2 lọ́kàn ẹ máa rí pé welcome to ìlú Àpà òun ló wà ń bẹ̀. Lẹ́yìn yẹn ni ẹ máa wá kan Air Force Base bí a ṣe máa mọ ọ̀nà àwọn ibi tá a máa rí títí a máa fi dé Igbó Alálẹ̀ la fi hàn yìí. Tí a bá kúrò ní Air Force Base tí a sún síwájú díẹ̀ a ó máa rí local government Badagry West local government. Tá a bá ti kúrò ní Badagry West local government tí a sún síwájú díẹ̀ a ó rí ibi tí wọ́n ń pè ní Kakan, iléèwé Kakan modern school boarding school tí ó wà ní Badagry West lélẹ̀ tí wọ́n ń pè ní Kakan boarding school secondary and primary school. Tí a bá tún wá tẹ̀síwájú ni a ó rí tí a bá wo ara signboard yẹn máa rí tó kọ sí ara ẹ̀. Tá a bá lọ síwájú díẹ̀ a ó wá kan ìlú kan tí wọ́n ń pè ní ìlú Kweme. Tí ẹ bá ti kan ìlú yìí tí a bá wo ẹ máa rí pé ọ̀nà ọ̀dà gbogbo ọ̀nà Owódé yìí
Owódé apá yìí kò dára rárá. tó tẹ́ bá lọ síwájú tẹ́ bá ti kan ìlú tó ń pè ní Kwẹ́mẹ̀ ẹ mọ̀ pé ẹ máa rí pé áàkì ìlú Kwẹ́mẹ̀ náà lẹ́ ń wò yìí. Tẹ́ bá ti wọ lọ síwájú díẹ̀ ẹ máa dé ibi tí wọ́n ń pè ní welcome, ẹ máa gbàbẹ̀ wọlé. Inú ibẹ̀ lẹ máa gbà títí ẹ ó fi dé Igbó Alálẹ̀. Bẹ́ẹ̀ sì ni ẹ lè lọ síwájú lọ́hùn kí lọ sọ́jú kẹfẹ́ súnmọ́ bọ́dà, ẹ máa rí ìyànà Farasinmi, ẹ máa tún gbàbẹ̀ náà wọlé. So ọ̀nà méjì tẹ́ lè gbà wọlé sí Igbó Alálẹ̀ nìyẹn. Ọ̀nà àkọ́kọ́ tẹ́ máa pàdé òun lélẹ̀. Ní ọ̀nà yìí tẹ́ bá tọ ọ̀nà yìí títí fi délẹ̀ tí ẹ ò yà síbi kankan, ẹ máa já sí omi tí ẹ máa gbà omi ìlú tó ń pè ní Pàṣí. Àwọn iléèwé ìjọba tí ó wà ní ọ̀nà tẹ́ tún máa rí nì kí ẹ tó yà sí apá ọ̀tún. Apá ọ̀tún yìí ni ẹ máa yà sí. Apá òsì yìí la máa yà sí. Ọ̀nà tó lọ lọ́ọ̀kọ́ yẹn tí a fi yà yẹn òun ló lọ títí fi dé etí omi míì ní ìlú Pàṣí tẹ́ máa fi kan wọ ọkọ̀ ojú omi bọ́ sí ilẹ̀ olómìnira Benin. Tí a bá ṣe ń lọ yìí náà àwọn ìlú tẹ́ máa rí lọ́nà ní tí a máa fi yà sí Igbó Alálẹ̀. Ibi tí a yà sí yìí ibẹ̀ lẹ máa ti rí hospital tí wọ́n fẹ́ fi wó Igbó Alálẹ̀ níjọ́ kìíní àná tí igi fi gbaná. Tẹ́ bá wo náà fídíò wa kan nípa Igbó Alálẹ̀ ẹ máa rí pé igi kan gbaná, hospital náà fẹ́ kọ́. So ẹgbẹ́ Igbó Alálẹ̀ ni a wà yìí. Ìyànà Igbó Alálẹ̀ òun ni ẹ̀ ń wò ránṣẹ́ yìí. A lọ gbé mọ́tò sílẹ̀ nísìn láti wọlé sí Igbó Alálẹ̀ pẹ̀lú ìwọ̀nba àgbò tí agbára ká láti fi bọ Ọ̀yábí. Lórí ìrìnàjò wa yìí láti bọ Ọ̀yábí náà ni ẹ ó ti rí ọba ajé tí wọ́n mú ẹran míì wá pé ká fi bọ Alálẹ̀. A dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń ṣe àtìlẹ́yìn tí a fi rí Alálẹ̀ yìí bọ. Ẹ máa gbọ́ orúkọ lẹ́nu àwọn tí wọ́n sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ṣe àtìlẹ́yìn fún wa. Ẹ jẹ́ ká tẹ̀síwájú má ṣe bọ Alálẹ̀. Lórí bá ṣe ìwé ọkọ̀ ají pépé. Confirm. Pause video. Ọ̀yábí àpẹ́ o. Ọ̀yábí àpẹ́ o. Ìgbẹ́ ọdún mọ̀lẹ̀ tẹ́ ń bẹ́ ń gbára níbi àpẹ́ yìí o. Ṣàngó àpẹ́ o. Ọ̀rúnmìlà àpẹ́ o. Èṣù àpẹ́ o. Ìgbàdúrà wa o. Ètò tá fẹ́ ṣe lénìí. Tá fẹ́ pa àgbò fún Ọ̀yábí. Tá fẹ́ pa ewúrẹ́ fún Alálẹ̀. Ilẹ̀kùṣí. Àdúrà wa gbà. Yọ̀ǹda fún wa ká pa. Ọ̀yábí ó gbà lọ́wọ́ wa. Àgbò yìí ó gbà lọ́wọ́ wa. Tí a bá wo ẹ rí pé ọwọ́ kan ni obì yàn. Ẹ jẹ́ ká tẹ̀síwájú káwọn tó ṣẹlẹ̀ níkẹyìn ètùtù tí a ṣe fún Ọ̀yábí. Ọ̀yábí jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kẹta tilẹ̀ káàárọ̀ oòjíire, kò dẹ̀ jẹ́ èèyàn lásán. Nígbà ayé ẹ máa wo náà àwọn fídíò wa kan ẹ máa rí ìtàn ẹ gbọ́ ìtàn nípa Ọ̀yábí tí ó ń jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kẹta tilẹ̀ káàárọ̀ oòjíire tó jẹ́ jagunjagun tí kò sí ẹ̀dá ènìyàn kan tó lè gbiná ojú ẹ̀ tó lè kojú ẹ̀ ní ayé lásìkò tiẹ̀. Ọ̀yábí wọ̀lá pàbí fún àgùntàn mẹ́ta máa pa fún lọ́dọọdún òun là ń pa fún ẹ̀ yìí o láàpá sí Igbó Alálẹ̀ yìí o gbà lọ́wọ́ wa o gbẹ́ tutù wa o gbẹ́ tutù wa o. Tí a bá ṣe báyìí tó ní ká pa àgbò àbí ká pa ewúrẹ́ àbí ká pa ẹdìyẹ àbí ká pa màálù, ẹ̀jẹ̀ rẹ̀ ni ó láti kanlẹ̀ kó dẹ̀ kan àwọn irúnmọlẹ̀ tó wà nítòsí. Ìyókù jíjẹ ni fún àwọn èèyàn. Ẹ rí i pé ara àwa gan là ń jẹ àǹfààní pé à ń pa àgbò à ń pa nǹkan tó bá wù wá tó Ifá bá mú ká fi bọ àwọn irúnmọlẹ̀. Ẹ rí i pé àwa gan là ń jẹ àǹfààní ẹ̀ jù. Àwọn ohun tí à ń fi ẹ̀jẹ̀ rẹ̀ náà ṣe ni kò sí ohun tí a fi ṣe ju pé ká kọ̀ fún àwọn irúnmọlẹ̀ yẹn ní ẹ̀jẹ̀ níkọ̀ọ̀kan. Irúnmọlẹ̀ Ògún, irúnmọlẹ̀ ti Ṣàngó ní ẹ̀jẹ̀ ní bíbá yìí òun náà ti ń bá wa fún yìí. Ẹ wá rí n tó wúlò fún. Ìyẹn fi hàn wípé láti máa fi ẹran àbí àgbò fi bọ àwọn irúnmọlẹ̀ àwa gangan la ní. Lérí ibẹ̀ gan àwa gan la tún ní èrè ibẹ̀. Kábíyèsí ọba ajé àwọn ni wọ́n wọlé wá báyìí láti wá kún wa láti wá ṣe àdúrà. Ẹ máa gbọ́ ọ̀rọ̀ tí kábíyèsí ọba ajé sọ nínú ọ̀rọ̀ wọn. Ẹ máa rí wípé Igbó Alálẹ̀ yìí ti ṣe ìyanu fún ọba ajé rí. Ẹran àkọ́kọ́ tí a pa òun náà àwọn èèyàn tí ń tẹ̀bà sí náà ti ń gbé kaná láti jẹ yìí. Ká tẹ̀síwájú láti gbọ́ nǹkan tí ọba ajé sọ nípa ohun tó ṣẹlẹ̀ sí wọn ní bí ọdún bíi 5 sẹ́yìn ní Igbó Alálẹ̀ yìí tó fi jẹ́ pé a sọ fún wọn báyìí lẹ́ẹ̀kan náà wọ́n dẹ̀ sọ pé àwọn máa bá wa àwọn máa fi ewúrẹ́ fi ta wá lọ́rẹ láti fi kún àgbò yìí. Bẹ́ẹ̀ sì ni àwọn tó tún ràn wá lọ́wọ́ ẹ máa gbọ́ orúkọ wọn nígbà tí kábíyèsí ọba ajé bá ń sọ̀rọ̀ lọ́wọ́.
ẹ yẹ ká tẹ̀síwájú. Tẹ́bá ẹ máa rí pé wọ́n ń bá omi sọ̀rọ̀ oníkálukú wọn ẹni kíní ẹni kejì ìkẹta wọ́n ń bá omi sọ̀rọ̀. Tí ẹ bá wá síbí ẹ máa mú omi wá, ẹ máa mú ọtí wá fún alálẹ̀, ẹ sọ ohun tẹ́ fẹ́ sínú omi yẹn, ẹ sọ ohun tẹ́ fẹ́ sí ọtí yẹn. Tẹ́ bá ní owó èyí tó bá wù yín ẹ lè fi sí fi fún alálẹ̀. Ẹ wá gba omi alálẹ̀ lọ, gbogbo ẹ̀ ni ẹ rí ní ṣísẹ̀ntẹ̀lé. Ẹ ká gbọ́ látẹnu kábíyèsí ajé. Kékeré la bí ẹni sínú ọgbó, ẹni ṣe bí eré ó dẹni ńlá náà gbó. Kékeré la bí ẹfọ̀n sínú ọ̀dàn, ẹfọ̀n ṣe bí eré ó dẹni ńlá náà ọ̀dàn. Kékeré la bí ẹṣin sáàrin ìlú, ẹṣin ṣe bí eré ó dẹni ńlá ọ̀dẹni àpèsè. Gbogbo ẹdẹ wà ń bí ẹ̀tẹ̀ntẹ̀ ń wà káàkiri báyìí, ẹ dorí yóò dorí àpèsè wọn. Ẹ ní sẹ́rú ayé, ọmọ yóò ní sẹ́rú ayé. Wọ́n ní eriwo jù wá wọ ọ̀sán, àwọn ni wọ́n jẹ́ kí wọ́n sùn lọ́sàn-án. Òbèrèbèrè táwọn ìwọ̀n àwọn ni wọ́n òru, àwọn ni wọ́n jẹ́ kí wọ́n sùn lóru. Ní gorí lákàkà ilá, ní gorí kàkàkàn. Ẹ̀dá ní ògbóni báwọn kókó àjọkó gbogbo àná kókó àjọkó. Mátímátì ni wà àgbò mọ́rí. Ìta wí lónìí yóò kàn ní kálukú lára o. Ìta wí lónìí yóò sẹ́mọ́ ní kálukú lára o. Ìta wí lónìí yóò di àdúrà ìwúre àánú ńlá sọ̀dọ̀ kálukú lára. Aríbi àṣẹbẹ́ o. Aríbi àṣẹbẹ́ o. Aríbi àṣẹbẹ́ o. Aríbi àṣẹbẹ́ o. Bẹ́ẹ̀ ni ó rí. Bẹ́ẹ̀ ti wí ló ti rí, bẹ́ẹ̀ ti wí ló ti rí, èyí ẹ̀ wí yẹn, àrọ̀ mọ́. Lẹ́yìn àdúrà tó ní kálukú ti bá omi wọn sọ̀rọ̀ ni wọ́n wọlé, kábíyèsí ajé wọlé. A kì í gbà káwọn èèyàn wọlé síbí ọlá pé ọba ló dé àti àwọn ẹ̀mẹ̀wá wọn ló fà tí ẹ fi rí bẹ́ẹ̀ àti àwọn tó jẹ́ ẹbí Ọ̀yábí nìkan ni wọ́n wọlé síbí. Èèyàn tó bá jẹ́ àlejò ìtálẹ́ máa wà tí ẹ máa wo ohun tí à ń ṣe. Kẹlẹ̀ bá ní àǹfààní àti wò kẹmọ ohun tí à ń ṣe bí ló fàtà fi ṣe àwọn àwòrán ìdébí. Kẹlẹ̀ bá rí kẹlẹ̀ bá mọ ohun tí à ń ṣe bí. Tábà ti wọ bí à ń fún àwọn àlejò à ń fún wọn ní omi ni. Ìwọ tó bá wá tí a bá mú ẹ wọlé má rò pé bóyá o kì í ṣe èèyàn pàtàkì ní èèyàn mélòó gan ló lè wọlé síbí. Ìyẹn ni pé oníkálukú wa mú omi ẹ̀ dání, a kọ orúkọ ẹ̀ sí ara omi ẹ̀. Tábà ti ń gbómi kalẹ̀ oníkálukú máa mú omi tiẹ̀ ní ìta. Bó ṣe yẹ kó rí nìyẹn. Omi yìí wúlò fún àǹfààní gbogbo wa tábà ti wá síbí tí a bá ti fún alálẹ̀ ní omi táwọn omi káàkiri sí gbogbo àwọn bíbà yìí. Ẹ̀yin náà dẹ̀ múnú omi ẹ máa rí pé a bomi sínú kòkò alálẹ̀. Omi ò kí ń gbẹ nínú kòkò alálẹ̀. Ibẹ̀ la ti ń bomi fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Àṣẹ Ọlọ́run bá ní, agbára Ọlọ́run bá ní. Kábíyèsí ajé adá obì. Ẹ bá wò ẹ máa rí pé ọwọ́ kan ni obì yàn náà. Ẹ yẹ ká dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Ká tẹ̀síwájú ká bu omi alálẹ̀ fún àwọn tó yẹ kí wọ́n gba omi alálẹ̀. Lẹ́yìn yẹn ká wá gbọ́ ọ̀rọ̀ láti ẹnu kábíyèsí ọba ajé. Ẹ bá mi sọ fún alálẹ̀. Àbò tí ó yà fún alọ́dún wọ́n ti ń di ọdọọdún ẹgbẹ́ ìmọ̀lẹ́ ajé yóò máa fún ọ ní ewúrẹ́ kọ̀. Ewúrẹ́ ìbílẹ̀. Àwọn náà wá gbèsè tí gbogbo wa ní lárí kárí bá ti ṣí kárọ̀ náà gbé gbà. Kí gbogbo ẹgbẹ́ ìmọ̀lẹ́ ajé ká mọ̀ dolo sí. Gbogbo ọ̀tọ́ jẹ́ kó rí òsì ló gbé wá tẹ́lẹ̀ kó inú òsì máa yí padà báyìí fún oríire. Gbogbo ọ̀tọ́ bá ní àbùsí tàbí bá jẹ́ ọ̀dàlẹ̀ kí lè ọ̀dà wọn. Bẹ́ẹ̀ ti wí ló máa rí. Bẹ́ẹ̀ ti wí ló máa rí. Tí ẹ bá wo ẹ máa rí pé à ń bu omi oníkálukú. Àwọn tó ń fi omi ránṣẹ́ àwọn omi wọn wà nílẹ̀ yẹn tí wọ́n forúkọ wọn sí tó ń lè fowó sí. Ẹ máa rí wípé là ń fún wọn ní omi. Dandan kọ́ ni kó fi owó sí o. Òun ṣáà ti fi ẹ̀mí wá síbi wípé omi ìyá wúlò fún ẹ. Ohun tí à ń fún omi yìí ṣe nínú fídíò yìí báwo la ṣe ń lò tó fi ń wúlò fún wa ẹ máa rí nínú fídíò yìí. Ẹ ká tẹ̀síwájú. Ọmọ kábíyèsí Ajíran Ìtí Ọ̀sà ní Lẹ́kì omi ẹ̀mí. Rahman ọmọ kábíyèsí Ajíran ó fún ní omi o. Ní omi o. Mo náà ló fi owó ìsílẹ̀ fún owó àdúrà. Rahman ọmọ kábíyèsí Ajíran onígbàgbọ́ sísẹ̀sẹ̀ ó sì nígbàgbọ́ sáwọn alálẹ̀ ó mú omi wá omi kì í balẹ̀ pọ̀mọ́ nípa àpàdọ́dà àríwá náà ní o ó nípa dọ́dà láyé o wà á ṣẹ́gun ọ̀tá wọ́n ní bí ẹ bá rọ ọtí sínú ògùn ọtí kì í pàgò ẹni ọba mọ̀ sí lọ tí ọmọ apá ọtí ọlọ́ máa pa gbogbo àwọn ọ̀tá rẹ̀ tí wọ́n máa ṣiṣẹ́ ọtí ọlọ́ máa pa gbogbo àwọn ọ̀tá wàdà tí wọ́n lọ máa ṣiṣẹ́ tí wọ́n máa ṣe ọ̀rọ̀ sọ bóyá bàbá wa pọn ọtí lọ́kùn tó pọn ọtí lọ́sà odidi ìgò ní àfi jìn odidi orin ni wọ́n fi máa jẹ gbogbo wa ọ̀rọ̀ Bá mi ṣàdúrà fún Adéníkẹ́. àdúrà rẹ̀ ti ẹ̀ ti gbà.
àríyàn ni àwọn alálẹ̀ ń wà ní ẹ̀lọ́dún máa lọ àdúrà rẹ ti gbà kí olóńgbò jẹ́ nìkan ìfọlọ́kùnrin lórí ìtẹ́ ò ní ṣàìsàn àìsàn ní sí ọ́ ẹrùgbàlẹ̀ kó dìde òjò ewúrẹ́ bá bímọ rẹ̀ ní dìde ẹrùgbàlẹ̀ kó dìde òjò àgùntàn bá bímọ tiẹ̀ ní dìde ojú kan ọká ní san ọká ojú kan ní san èrè okùn agbè ní gbàgbé dìde gbogbo pátápátá à ní ṣàìsàn o lágbára àti Olódùmarè à ní ṣàìsàn. ẹran ewúrẹ́ tí kábíyèsí fẹ́ máa fún alálẹ̀ àgbò ni wọ́n rà nítorí pé àsìkò sí àgbò tààrà náà alálẹ̀ bá wa gbà eléyìí ní fún alálẹ̀ ní ibi a lè pa àgbò ogún bẹ́ẹ̀ sì ni a lè pa àgbò ẹni tó bá fẹ́ mú wa tó bá ti fún alálẹ̀ ní nǹkan tó fẹ́ ká alálẹ̀ fún ẹ ní nǹkan padà ohun tí o bá fún onímọ̀lẹ̀ pé o fẹ́ táwọn náà bá dẹ̀ ti rí ẹ̀rọ nìkan fún ẹ ní èyí tí wọ́n náà fẹ́ padà so kì í ṣe dandan pé èèyàn kan ló láti fi àgbò àbí ewúrẹ́ fún àgbò alálẹ̀ àbí àbí ẹ̀ kí o gbọ́ àkàbà ṣe bí àwọn bàbá wa yá wa yìí ṣe ṣe. wọ́n mú odidi ẹran àgbò wá wọ́n fi wá bu alálẹ̀ fún gbogbo ọmọ ẹlẹ́gbẹ́ káfàtà àti gbogbo eré tí ń bẹ pípa ànímọ̀ ṣe ànímọ̀ yà ànímọ̀ òfò ànímọ̀ yà òṣìbú kò ní jẹ́ tiwa nínú ọdún yìí bí abídọ́ ayọ̀ abíayọ̀ àárí bá ti ṣáwọn náà pé gbà wọ́n wá dùn ayọ̀ wá kún lágbógun tá a bá dáwọ́lé láti èní lọ àmọ́ yọrí sí epo tá a bá tọ́ bà pàpọ̀ ọmọ rí fún gbogbo ọ̀tá ilé ọ̀tá òde amọ́niṣe ní àṣẹ ní báwa dáwọ̀ àgbà ọlọ́run wọn lẹ́nu kó wa lékè wọlé bóbi bá balẹ̀ ẹni pa bàbá ẹni pa sówó ẹni pa sọ́lá ẹni pa sẹ́mi gúngùn àlàáfíà àìkú tí ṣe bọ́lọ̀ gbogbo èyí tó wà ní pátá fi tẹ́yìn bàbá wa tolú làṣẹ àdúrà yẹn gbà ìdílé adé ayọ̀ ajé fún yín lẹ́yìn bá ti ṣe ọ̀nà pípa ọlọ́wà gbé iná lẹ́kọ̀ọ́ ọ̀gá àṣẹ àmà ìmọ̀níṣẹ́ ní àṣẹlíbalẹ̀ ká o bàbá wa ẹnibálẹ̀ ẹ̀ṣùgbọ́n ìṣubú ẹnibálẹ̀ ẹ̀dẹ́bi gíga débi gíga bàbá àkọsáṣámù òyìn bàbá yóò ní gbogbo ọ̀tẹ́bẹ́ ti tọwọ́ bọ̀ ẹ̀ mọ̀ rí náà ni àìmọ́ rí náà mọ̀ àwọn tó nílò ní fi sọ̀rọ̀ yìí o bàbá wa gbọ́ ẹ̀tọ́ mọ́tímọ́tí báyìí ni wà gbó mọ́tí kẹlẹ̀bẹ̀ ọ̀lọ́wọ́kọ̀ lẹ́tà ti fi lẹ̀ mọ́ ògiri èyí tá a wí fún ìwọ Àníkẹ́ lónìí yóò kàn ọ́ lára yóò sẹ́mọ́ ọ́ lára gbogbo ọ̀tá tó bá lóun fẹ́ lébù rẹ tọmọtọmọ orí wọn ní orí náà lọ́bẹ̀ ó dànù sí olóògùn ni torí wa ti ń fi àgádágodo orí náà lọ́bẹ̀ rẹ̀ ó dànù sí wọn ò ní pè wá fún ikú rẹ o àwọn ò ní pa wá náà fún ikú rẹ àwa náà ò ní kúrò jíjí o wọ́n tán oró ṣẹkẹ́ ẹsẹ̀ kan gèrègì lórí bá fọlọ́kì tó bíjọ́ ti ń gbógun ròde ìpẹ́rù ara ayé ni ara ọ̀run ẹnìkan kì í gbógun t'Olódùmarè ọmọ aráyé ò ní gbógun tì ọ́ torí làṣẹ àwọn dèdèrè èèyàn wọ́n máa ṣe pé kò sí ti ń jẹ́ ìṣẹ̀ṣe ń bẹ o gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ Olúlàṣẹ ó fi tara tọkàn ó fi bá ẹgbẹ́ ìbòlẹ̀ ajé ṣe tí ẹ̀ náà gbọ́dọ̀ délẹ̀ kó wá pọ̀ wọ́n ẹni bá ń ṣe yóò rẹ̀ ní bá ṣe ni bí tá a ti ń ṣe lónìí àbá ṣe o à ń bára wa ṣe ó kì í ṣe pé ànàkà kì í ṣe pé òun la ànàkà ṣe tá à ń ṣàdúrà fún gbogbo kálukú ń ṣe fúnra wọn ni o àdúrà ìwúre ẹlòmíì lè ṣe ẹlòmíì lè má ṣe torí pé ìgbàgbọ́ la fi ṣe nǹkan tí ẹ bá nígbàgbọ́ pé omi tó ń bá mu yóò wò sàn o ṣé tó lọ ò nílẹ̀ yìí o ti di ẹni tí gbogbo èèyàn mọ̀ àti gbogbo ayé ń gbòòrò tí wọ́n ń gbòòrò rẹ̀ ó ń ṣe wàhálà yẹn lọ́fọ̀ọ́ ká fún mi ń jọ́sìn mo ní má jò tó ọ mo ní máa ṣe lọ bẹ́ẹ̀ ó ń bọ̀ wá di oúnjẹ ó ń bọ̀ náà ní ẹ̀sẹ̀ kò ń tó bàbá yìí ó gbé mọ́tò lọ mọ́tò bàjẹ́ bẹ́ẹ̀kan àjọ pẹ̀lú pé mọ́tò bàjẹ́ ó ní mọ́tò tó ń bàjẹ́ mọ́tò tèmi náà bàjẹ́ sí ìdíkà ó tàjọ sọ gbogbo tí èèyàn bá fẹ́ ara jìyà fún á pẹ́ lọ́wọ́ èèyàn o igbó alálẹ̀ kò ní báyìí tẹ́lẹ̀ nígbà tí ẹ fi wá ẹ bá wa sọ ìṣẹ̀lẹ̀ ọjọ́ yẹn tí wọ́n fi mú yín lọ́wọ́ méjì wá tí ẹ fi ń sáré lọ tẹ́ ẹ mọ̀ pé ọjọ́ yẹn gan-an ni o àwọn ni o àwọn ló ṣẹlẹ̀ sí o ọ̀rọ̀ pọ̀ wọ́n dì wọ́n mú fi débi ni. bẹ́ẹ̀ ni mi ò lérin. wọ́n dì wọ́n mú fi débi ni. bẹ́ẹ̀ ni mi ò lérin. bẹ́ẹ̀ ni mi ò lérin. mi ò lérin. wọ́n dì wọ́n mú fi débi ni wọ́n ẹnìkan fa apá ọ̀tún ẹnìkan fa apá òsì fi débi nígbà tí àwọn ọmọ wa mú ewúrẹ́ fún alálẹ̀ ìbáyé ṣèyí náà ni o lábá ń lọ kábíyèsí bá sáré lọ wájú wọ́n ti gbàgbé pé ara táwọn ọ̀yá fi wá bí wọ́n ní kábíyèsí
ẹ dúró ṣé ara yín ti yá ni. miracle àwọn ni ẹni tí tó lọ sí gbogbo yín ni mo bẹ̀ ẹ tì lẹ́yìn o ẹ tì lẹ́yìn o ẹ jẹ oúnjẹ rẹ o ẹ dẹ̀ rí ìdápadà nǹkan yìí ẹ tì lẹ́yìn bẹ́ẹ̀ bá lọ ṣọ́ọ̀ṣì yóò fún pásítọ̀ lówó ni o táwa bá fi owó lè dábàrà nǹkan gbogbo alájọ mú bí a ní wọnú ẹ̀ púpọ̀ jù ní téèyàn bá mà ní kó ṣe kò síbi tọ́lọ́hun ò sí Olódùmarè kò síbi tí ò sí ibi tó èèyàn bá mà ní kó wá Olódùmarè tiẹ̀ kó wá sí tó lọ́sẹ̀ iná ọ̀la rẹ̀ ti ń tàn báyìí o ọmọ aráyò ní omi pa wá tí iná ọ̀la rẹ̀ bá wá tàn tàn bí tàn má yíwọ́ rẹ̀ padà o ayé ò ní gbà wá lọ́wọ́ rẹ̀ o tí wọ́n bá pè ọ́ pé ọ̀fẹ́ lọ bẹ́ẹ̀ nìkan bílẹ̀ ṣe ń sùn lọ tá fi ẹnu kínní síbì kan ó tún kí mọ́tò máa lẹ́yìn tó tún lọ nìyẹn ẹni ẹlẹ́ni ò ní jíṣẹ́ rẹ o ẹni ẹlẹ́ni ò ní jíṣẹ́ rẹ o gbogbo nítorí ọba nígbà tíjọ́ tí ó gbé àwọn BBC wà bá mi lé ní ìbí àná yìí èyí tá a wí lónìí ó ti di àṣẹ àrò ọ̀rọ̀ mọ́ torí pé tọmọ kékeré bá gẹ́gẹ́ níbo olúgbò wọn gbà á bàgbàlagbà bá gẹ́gẹ́ níbo olúgbò wọn gbà á ìtàn tó bá balẹ̀ kò tó padà sẹ́nu mọ́. alẹ́ ilé súnmọ́ tí ò tí ì kú tó ní à kábíyèsí ẹ̀ lọ Amẹ́ríkà ní ọ̀sẹ̀ tí ń bọ̀ mo jẹ́ kó yín mú sí àgbà tí mo sọ̀kalẹ̀ ní Dubai kó tó pé awọ ọbẹ̀ lọ tábàdí ká máa sọ wọn pàǹgbìjà ẹ̀sìn ni gbogbo ẹlẹ́sìn ìbílẹ̀ tó bá dalẹ̀ ilẹ̀ ọ̀dà náà ni o ìpè yẹn ni àwa ń tẹ̀lé tá bàbá wa ti fi lẹ̀ kì í ṣe pé bá mi tó làṣẹ ìṣòní yípo náà padà mọ́ ọ lọ́wọ́ ó fi yá ó fi rà ó fi níláàrí ó fi là lọ́dún tí bàbá di bàtí bí ìbá kọ́ tán tírú àwa ìbá ń bọ̀ ẹnìkan ló sọ pé ẹ lọ pàdé nǹkan bí ìṣe ọba ajé o ẹjọ́ báyìí torí àwọn kan tó pè mí a gbọ́dọ̀ bínú nítorí ìyàn ilé yìí a gbọ́dọ̀ sọ pé ṣe bá jọ bẹ̀rẹ̀ nígbà tí ò sí nǹkan kan kankan mọ́ra wa a mà pé ibi tá à ń fẹ́ ó dé ló dé àdúrà tí èèyàn bá fẹ́ kọ́ ṣe lórí èèyàn kọ́ mọ̀ wò lè ṣe èyí tẹ̀mí ń sọ lónìí ẹ kọ́lẹ̀ o ẹ má sọnù ẹ rìkọ́dù ẹ kalẹ̀ ẹ fi síbẹ̀. lẹ́yìn tí a bá ti bọ alálẹ̀ pẹ̀lú ewúrẹ́ ní àbáwọlé alálẹ̀ ni a máa ń ṣe ìrìn àjò tí a máa ń ṣe níbi tá a wà yìí ìrìn àjò kan ń bẹ ń bí tí ẹ pé tá a bá ti rìn ìrìn àjò yẹn ẹni tó bá ti délé a mọ̀ wípé òun kúrò ní ìdè ayé àtọ̀run ìyá tẹ̀síwájú. ní ayé àtijọ́ bí àwọn bàbá wa ṣe máa ń ṣe rè wọ́n máa kọ́kọ́ pa ewúrẹ́ fún alálẹ̀ kó tó di pé wọ́n pa àgbò fún Ọ̀yábí ṣùgbọ́n ti ọdún yìí ó yí Olódùmarè yí fún wa Ọ̀yábí la kọ́kọ́ pa àgbò fún kí a tó pa èyí tí à ń pa yìí ewúrẹ́ lẹ́yẹ kó jẹ́ à ń pa fún alálẹ̀ kí ló fà á tó fi rí báyìí ẹ máa gbọ́ nínú àwọn ohun tó ń ṣẹlẹ̀ níbí tàbá ti kúrò níbí la ṣe fẹ́ lọ ṣe ìrìnàjò tí à ń sọ. ìrìnàjò ọlọ́tàbẹ́rìn ìrìnàjò àkúbálẹ̀ ọ̀rọ̀tàbẹ́rìn ìwọ̀n Olódùmarè tó dá ayé àtọ̀run àwa pè ẹ́ àwa rán wọ àbáwọlé alálẹ̀ àwa lọ sí inú àbáwọlé ajé báwa lọ sínú àbáwọlé àṣeyọrí kí gbogbo àtàwọn mílíọ̀nù kan ṣàṣeyọrí gbogbo àwọn tó bá nífẹ̀ẹ́ wa tó wọ́n sí mílíọ̀nù kan ṣàṣeyọrí àwa fún ìwọ àbáwọlé alálẹ̀ ìwọ èṣù láàlú àbáwọlé alálẹ̀ àwa pè é lẹ́nìí àwa fún ẹ ní odidi àgbóyè ní pé kí ni kò fi gba gbogbo àdúrà wa àtúnyìn àgùntàbẹ́rìn ọ̀yá. Èṣù jalè ni o. Wọ́n lálẹ́ àbẹ́ o. Bá dìde kó lọ bá Olódùmarè. Dìde kó lọ bá Olódùmarè. Gbogbo ohun tí à ń fẹ́ nílé ayé, ohun tí à ń fẹ́ gbogbo ohun tí à ń fẹ́ gbogbo àwa ọmọ Ọ̀yábí yìí. Ẹ bá yọ̀ǹda ẹ̀, ẹ bá gbà lọ́dọ̀ Olódùmarè. Ẹgbẹ́ wá fún wa láti lọ́wọ́ yín náà.
wàhálà ló jẹ lónìí o. Pàgùngùn pàgùngùn pa èṣù jẹ lónìí o. Pàgùngùn pa. Lẹ́yìn tí a bá ti pa àwọn ẹran méjèèjì yìí kò bá jẹ́ mẹ́wàá ni àá pa mẹ́wàá kó tó di pé a bẹ̀rẹ̀ ìrìn àjò yìí. Ìrìn àjò náà lè rí tí a bẹ̀rẹ̀ láti rìn yìí. Àkọ́kọ́ lọ sí di Ṣàngó. Ìdí Ṣàngó yìí la máa ti ń yí ní ẹ̀mẹ́ta ni a ó ṣépè fún àwọn ọ̀tá wa. Ṣùgbọ́n ìwọ tó bá fẹ́ wá ṣépè níbí gbìyànjú kó rí pé o ní ọ̀tá, o gbéyàn sí ọkàn rẹ gẹ́gẹ́ bí ọ̀tá. Ìwọ gan ò ṣe ọ̀tá fún ẹnìkan. Tó bá ti wá síbí wàá rí lẹ́ẹ̀mẹ́ta wàá ṣépè fún ọ̀tá rẹ. Kí ló ṣẹlẹ̀ ní ibi igi yìí? Tẹ́ bá wo náà àwọn fídíò wa. Kí ló fà tá fi ń yí? Kí ló ṣẹlẹ̀? Ẹ máa rí náà àwọn fídíò wa míì. Tá bá ti kúrò ńbẹ̀ ó tún di ọ̀dọ̀ Ọ̀rúnmìlà. Igi kejì tí a ń lọ sídìí èyí ẹ̀ẹ̀kan péré la máa yí igi yìí. La máa tọrọ nǹkan ṣoṣo nídìí igi yìí. Òun lè rí Ọ̀rúnmìlà ló wà níbí. Kí ló fà báwo la ṣe mọ̀ pé Ọ̀rúnmìlà ló wà níbí? Inú àwọn fídíò wa kan ẹ máa rí àlàyé lẹ́kùnrẹ́rẹ́. Bí a ṣe ń padà yìí oríta mẹ́ta níbi tí a wà yìí. Òun tó bá ti dé oríta mẹ́ta yìí wàá máa náwó sí ìdí Ṣàngó tí a ti ṣépè fún ọ̀tá pé apá ọ̀tá gbọ́dọ̀ kẹ ọ̀tá gbọ́dọ̀ súnmọ́ ẹ títí láéláé wọn ní oore ọ̀fẹ́ láti súnmọ́ ẹ. Ẹgbẹ́ bí ọba jí ṣe ń ṣe. gbogbo ọ̀tá ìmọ̀lẹ̀ ajé àti ajé yẹmí igbó ètí ọba tí èkó òfófó òkọjọra rẹ̀ dànù kó ń bẹ̀. Bẹ́ẹ̀ ni gbogbo wa ṣe máa ṣe títí a máa fi padà sí bá ṣe ń yà sí apá ọ̀tún yìí. Ẹ máa rí pé oríta mẹ́ta láti yà. Ìdí alálẹ̀ gbogbo là ń lọ yẹn. Oníkálùkù wa tó lọ gbogbo ohun tó bá fẹ́ ní iwájú alálẹ̀. Ó dá mi lójú pé Olódùmarè á ṣe. Lẹ́yìn tí a bá ti ṣe tán báyìí ni a máa mú orí ẹ̀rọ tàpá fún alálẹ̀. A ó lọ só sí òkè ní ọ̀dọ̀ Ọ̀rúnmìlà. Òun rẹ̀ tí wọ́n fẹ́ ṣe yìí. Bá ṣe máa ń ṣe ní gbogbo ìgbà tí ó fi ń gúnrégé. A dẹ̀ bẹ́ẹ̀ sì ni a gúnrégé fún gbogbo wa àwa tí a wá síbí ní òní. Àdúrà wa gbà ojú òní ti wà. Lẹ́yìn tí a bá ṣe léyìí ilé yá nìyẹn. Tí oníkálùkù bá ti ṣàdúrà àbí bẹ́ẹ̀ ni gbogbo tó fẹ́ oníkálùkù lọ sí ilé ẹ̀ nìyẹn. Olódùmarè kó gbàdúrà wa. Ibi tí a ti ń ya fọ́tò pé ká máa lọlé ní àwọn ẹ̀gbọ́n wa kan dé, àwọn ọ̀nkù wa kan dé tí ó yà wá lẹ́nu pé wọ́n dé. Bẹ́ẹ̀ sì ni a kò pe ọ̀pọ̀lọpọ̀ èèyàn sí ibi. Wọ́n dẹ̀ gbọ́ wọn wá àwọn ẹbí Ọ̀yábí àdúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Kò pẹ́ náà ni àwọn míì tún wọlé wá nígbà tí a parí. Ẹ wá wo ẹgbẹ́ wa yìí wọ́n ṣe yẹ̀yẹ́ ni o. Àdúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé aṣọ ọdún yìí àṣe òye wa. Bẹ́ẹ̀ ni a ó tún ṣe míì sí. Ẹ jẹ́ ká kí gbogbo àwa tí a wà níbí báyìí ká kí ọba ajé ká kí àwọn tó ń wọlé dé nígbà tí a parí àdúrà tá a parí ètùtù. A kí gbogbo wa pátá. Àwọn tó ń wọlé náà a kí ẹ̀yin náà. Etí ẹsẹ̀ yìí ẹ má jẹ́ ọjà ṣe mọ́ o. Ẹ plan pé bò ní gbogbo ayé ó ṣe gbé orúkọ bàbá yín, orúkọ fámìlì yín, orúkọ yín ga nílùú yìí. Wọ́n máa wọ bẹ̀rẹ̀ sí máa wá láti ìlú òyìnbó wá síbí o. Wọ́n máa wà káàkiri o. Àwa yìí àtúntò rẹ̀ àdídà kankan ṣe o. Ẹ̀yin náà lẹ́sẹ̀ o. Ẹ̀yin ránṣẹ́ ẹrú yín ni o. Ẹ̀yin ránṣẹ́ káàkiri ni o. Ń bá yín wá ń bá yín kó oríṣiríṣi èèyàn wá. Kórúkà kù tẹ̀. Òun dúpẹ́ o. Ẹ ṣeun o. Pẹ́ lórí ọ̀dọ̀ Olódùmarè ló tì ọ́ lẹ́yìn, alálẹ̀ ló tì ọ́ lẹ́yìn o. Àwọn ọ̀tá sì tó kò lẹ́yìn o, wọn ò tí ì tán o. Wọ́n pọ̀ o. Ṣùgbọ́n ó borí wọn o. Nǹkan bàbá yín ló délẹ̀ yìí o. Nǹkan àdílé yín ló délẹ̀ yìí o. Wọ́n ní àfi bímọ lọ, àfi bímọ lọ. Àfi bímọ lọ, àfi bímọ lọ, ayé òní tó rí mi bàjẹ́ o. Àfi bímọ lọ. Ń bọ̀. Má ti gbé sókè. Ní táwọn bàbá yín tí wọ́n ṣe kalẹ̀ nìyẹn o. Kò ní bàjẹ́ lórí yín o. Àwọn èèyàn ṣe àkíyèsí bí òun ṣe ràn tó. Wọ́n wo òkè wọ́n rí pé ní ibi tí a wà ibẹ̀ bẹ́ẹ̀ sì ní ń ṣókùnkùn. Àwọn àmì ńlá látàmárí tá a bá ti ń bọ alálẹ̀ níbí nìyẹn. Ẹrẹ tó gbòòrò òkèjúkú akọni ni ó ní 10, 15, 20, 50 tí ó ṣe.
mo wá fi ilẹ̀ bẹ ọ̀gẹ̀dẹ̀ afọ́kọ́ orí alápò ọ̀kadà kùnbọ̀ tẹ́lẹ̀ kárí ayé alápò rẹ̀ mo fi bẹ̀ ọ́ lónìí má bínú o ìbò ọ máa ga ni o kò sí ní tẹ́ ẹ fẹ́ dá sí tẹ́ ẹ ní sọ fún akáwà mbẹ́ bẹ́ẹ̀ bá ti á ń pè wá á máa jẹ yín á máa da yín lóhùn nígbà tí ajé wọlé alálẹ̀ ajé wa lókìkí gbogbo yín lẹ́ẹ̀ lókìkí ìdá ọmọ ní bèbè kì í kú sí ti odò omi òjò onírànkọ́ pa náà kó dẹ iná ọlá yín ò ní kú. ọlá Ọ̀yábí Ààrẹ Ọ̀nà Kakanfò kẹta tilẹ̀ káàárọ̀ oòjíire ni Aláàfin fi ń jẹ ní Ọ̀yọ́. gbogbo alamọ̀ wípé nígbà tí Aláàfin tí Baṣọ̀run Gáà ń pa Aláàfin tó pa kínní tó pa kejì tó pa kẹta ṣe mọ̀ wípé ìlú Àjàṣẹ́lẹ̀ ni wọ́n ní pé wọ́n ti wá pé Ọ̀yábí tó wá ṣẹ́gun Baṣọ̀run Gáà tó fi Aláàfin jẹ tó dẹ̀ dúró fúngbà díẹ̀. Ọ̀yábí nìkan ni Ààrẹ Ọ̀nà Kakanfò tí ò kú lójú ogun tó yẹ pé wọ́n fi ogun lẹ̀ ni tí wọ́n fi ogun lẹ̀ ló fi pé ibi báyìí ló fi wá síbi tó ní pé òun farasinmi síbi òun ò jagun mọ́ níbi ìfi ń jẹ́ Igbó Alálẹ̀ ní abẹ́ Farasinmi ìlú tó ń jẹ́ Farasinmi. so Ọ̀yábí kò ń ṣe èèyàn lásán, alágbára ni tọ́lọ́dúnmarè rán wá sí ilé ayé láti wá gba àwa káàárọ̀ oòjíire sílẹ̀. ìtàn Ọ̀yábí tí ẹ bá gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ẹ mọ̀ wípé Olódùmarè ṣe nǹkan fún wa. ibi ni gbogbo wa ń gbà tí a ti ń lọlé kábíyèsí ọba Ìgè ti ń lọ gbogbo náà ti ń lọ nìyẹn. níwájú ọdún míì àwa tí a jọ ṣe a ó pọ̀ jù báyìí lọ lágbára Ọlọ́run, a pọ̀ jù báyìí lọ lágbára Olódùmarè. àdúrà gbogbo àwa táwa bí lèmi ó di dandan kí ó gbà orúkọ Ọlọ́run ọba tó dá ayé àti ọ̀run. so mo fàkókò yìí sọ fún wa pé ó dàbọ̀. abániwọ̀rọ̀ tàrídá ẹ̀bọ̀rà tí ń jẹ́ látọ̀ pa ọ̀bẹ̀lẹ̀kùn ṣubú kẹrù ọ̀bẹ̀lẹ̀kùn ẹlẹ́kùn ṣubú láàárọ̀ yẹn ìṣẹ̀jẹ̀ òbó ní mi ṣùmí kẹrù òbó ní mi ṣùmí láàárọ̀ èso fún ó kọjá láàrin ẹ̀pà ó ṣàtàrí rẹ̀ ìfìyè ètò má ṣe mí má ṣe nìkan kan èdè oníṣẹ́ wa. ẹ jẹ́ kí a pàdé ní 2026 tí a ó ti ṣe ọdún Ọ̀yábí festival.